Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Báwọn Fúlàní ti ń jí wa gbé kì í ṣe Fúlàní ilẹ̀ yìí. Bó bá jáwọn tí ń fẹ́ràn jẹko Fúlàní ilẹ̀ yìí nù. Ṣùgbọ́n àwọn tí ń jí wa gbé tí ń béèrè ransom wọn ni wọ́n ṣe Fúlàní ilẹ̀ yìí. Bó bá ní Fúlàní ilẹ̀ yìí nínú, a jẹ́ pé ìkọ̀ọ̀kan ni yóò jẹ́. Ẹ jẹ́ kí n dẹ̀ tún kí wa pé a kú òjò atura o. Òjò yóò tù wá lára o. Ọ̀rìnrìn tí wọ́n mọ ilé iná máa ń pè ní weather for two. Àbí bò ní tó sìn, weather for two náà pè. Àsìkò yìí ni oyún máa ń pọ̀. Ẹ ń bá ní tí ó fún wọn jẹ. Àsìkò yìí lóyún máa ń pọ̀. Tọkọtìyàwó ọ̀rọ̀ láǹfààní àti ìfararora wọn dáadáa. Wọ́n ní káró mọ́ òru mára. Tọ́da. Kí ló gbé mi wá gangan sánsan? Mufti Ìwó ló sọ̀rọ̀ kan. Ó ṣàlàyé bí àwọn ajínigbé bí wọ́n ṣe jẹ́ níbi tí wọ́n ti wá. Mo wá ní oníkìláàkì bá ń gbọ́rọ̀ la lè fọ̀rọ̀ lọ. Bó Ògún bá jí wọn afọ̀rọ̀ ẹnu tí wọ́n làdó. Gbogbo ọ̀rọ̀ tí bá ń du akèrèǹgbè odò ni ó tú fún. Kò sẹ́ni tá sọ̀rọ̀ yìí fún ju gbogbo ọmọ kóòtù òjíire bí lọ. Lórí wípé kókókó làrán fàdí tí ọ̀rọ̀ tó sì sojú ìlú ọ̀farasin àwùtá bá ṣe nu ẹnìkan ní ìjà wo. Ẹ jẹ́ kí n sáré bẹ̀ yín bí kẹ́ bá mi pín prógráàmù yìí kó délé kó dóko kó dẹ́sẹ̀ kúkú kó dọ́nà jíjìn káwọn tó yẹ kó gbọ́ kí wọ́n gbọ́ kó lè débi tó yẹ kó dé ká lè jọ wá gbó dẹ́kun fún ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire bí because kì í dé bá ní ayẹ rí gbọ̀ngbọ̀n ní kan lọ́rọ̀ ó sì bà mí kò dùn mí àní fi wẹ́ni tí ọ̀bà rárá o. Ìdí ni pé ó bà mí kò dùn mí àní fi wé ẹni tí ọ̀bà rárá. So mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí lẹ́ẹ̀kan sí i. Ẹ má bínú ẹ bá mi pín prógráàmù yìí. Ẹ jẹ́ ó délé kó dóko. Nǹkan ṣẹlẹ̀ níjọ ara ilé ọ̀gbọ́. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. Ilẹ̀ Yorùbá ti wà nínú ogun. Kọ́lọ́hún ọjà àjà alájàyè. Kọ́lọ́hún mú wa borí ogun ọ̀tá tó yí wa ká. Olórin kan lọ́kọ̀ ń jò ní. Ogun yìí kì í ṣe tèmi. Ogun yìí kì í ṣe tèmi. Ogun yìí kì í ṣe tèmi ṣùgbọ́n t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni. Ogun tó yí ọ̀ká ọ̀rẹ́. Má bẹ̀rù sádùró jẹ́. Bóyá ogun àgàn ni. Ọba tó gbọ́ tí àná tó sọ àná dọlọ́mọ abá ò ṣe é ságbàgbọ́. Ogun ayé rẹ̀ òó mo ní t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni. Ogun yìí kì í ṣe tèmi. Ogun yìí kì í ṣe tèmi. Ogun yìí kì í ṣe tèmi ṣùgbọ́n t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni. Ìlú Nàìjíríà tówú ọba ọ̀run èé ṣe tẹ́ ó fi kú sínú ìyàn yìí o. Ẹ̀ràn tí Samaria orílẹ̀-èdè ńlá arábó ti tóbi tó ìyàn náà mú níbẹ̀ débi tí wọ́n ń pọ̀ ọmọ jẹ
ṣùgbọ́n ọlọ́run wa ó wọlé látọ̀run wá ó yí ìgbà wọn padà wọ́n ń jẹ wọ́n tún ń mu nàìjíríà má bànújẹ́ ogun ayé rẹ̀ o mo ní tolúwa ọlọ́run àwọn ọmọ ogun ni ogun yìí kì í ṣe tèmi ogun yìí kì í ṣe tèmi ogun yìí kì í ṣe tèmi ṣùgbọ́n tolúwa ọlọ́run àwọn ọmọ ogun ni. So bó ṣe kọrin òun nígbà náà nù. Ẹ dákun ẹ bá mi pín programu yìí láàrin ìṣẹ́jú kan láàrin ìṣẹ́jú kan. God bless you sir, God bless you ma, God bless you friend. Mi ò ní wáyé tì nígbà kọ̀ọ̀kan ní wàrà wa tì. Ọlọ́run ní fi wá wọn ra wa. Okay, mò ń bọ̀ o, mò ń bọ̀ o. All right, pápápá la máa ṣe kí ló dé àwọn èèyàn mi ò tí ì wọlé lórí YouTube ẹ jẹ́ kí n dọ́gbọ́n dúró dè wọ́n díẹ̀ kí ló dé ṣé nẹ́tíwọ̀kì ni ó yẹ kí wọ́n ti wọlé bàbá mi share program mi. So now ká tó gbọ́rọ̀ tí Mufti sọ ẹ̀já kọ́kọ́ ka ọ̀rọ̀ tó jáde lọ́dọ̀ Mufti náà ṣùgbọ́n ẹ bá mi pín ẹ jẹ́ kó káwọn èèyàn díẹ̀ wọlé sí i ká má fọ̀rọ̀ ṣòfò kọ́rọ̀ ọmọ dàbí ẹni tí ń jó àsán kan ìlú àbí akọrin ìlélégbè tí ó yàtọ̀ sí ẹni tí ń jó àsán kan ìlú. Network yẹn ni òjò tó sì rọ̀ lọ́fàá. Mo kí ẹ̀yin èèyàn mi tó wọlé lórí Facebook mi ò ní wáyé tì ìbànújẹ́ ò ní kàn yín ẹ̀já àfẹ́lẹ́ yìí ṣèfàjẹ́. Bandits cannot speak for Islam or call for Sharia. Látàfin Mufti ló ti jáde because ròyìn tá a gbọ́ lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí ròyìn tá a gbọ́ ó ní wípé àwọn aráabí nínú tí wọ́n fẹ́ fi àwọn ọmọ yìí sílẹ̀ ọ̀rọ̀ Sharia ń bẹ́ńbẹ́ pé wọ́n ní ká fọwọ́ sí òfin Sharia mọ́ làwọn tó fi wọ́n lẹ̀ àwọn tí ń bẹ́nu àhámọ́ sọ wípé kò sí ń tọ́jọ́ pé wọn ò fìgbà kankan béèrè bẹ́ẹ̀ tọ́ra àwọn táwọn wà lọ́dọ̀ wọn gan-an wọn ò fi tìpátì kúkú máwọn kírun tàbí káwọn yí padà sí mùsùlùmí. Tọ́wá ní it is both surprising and misleading to hear claims that bandits and criminals are demanding Sharia. Individuals who engage in kidnapping, banditry, murder, and other criminal activities are acting in direct violation of the teachings of Islam and the principles of Sharia. Sharia is a constitutional right of Muslims, and every Muslim has the right to practice and seek its application within the framework of the law. However, its implementation must follow lawful, established, and legitimate procedure. Well, why then do some people persist in linking criminal acts to Islam? Are we expected to believe that those who openly disregard Islamic teachings are sincerely advocating for the very laws and values they violate on a daily basis? Attributing the actions of criminals to Islam serves neither truth nor justice. It only promotes misunderstanding, fuels prejudice, and distracts from the real issues at hand. Those who spread those narratives
should be asked to provide evidence rather than rely on assumptions and stereotypes. Truth and falsehood cannot remain equal forever. False narratives may gain temporary attention, but in the end, truth will prevail. Mufti Media. So, bá a ṣe gbọ́ nìyẹn o. Àwọn èèyàn mi ò tí ì wọlé náà. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ wò a ò ní rí jù báyìí lọ. Bó bá tún ṣe ń lọ báyìí, a máa pò yín gbọ́. Ó dàbọ̀.